Hey, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wò ó, màmá ẹ sábọ̀d ìyá mi Aláṣàbí wọ́n tún ti sọ̀rọ̀. Wọ́n tú àwọn àṣírí kan lórí ilẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ni àti lórí olóyè Sunday Igboho bí wọ́n ṣe gbìmọ̀ ọ̀tẹ̀ tí wọ́n dalẹ̀ olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ni pàápàá àwọn ọba kan nílẹ̀ Yorùbá. Ẹ wò ó, màmá ẹ sábọ̀d tó wọ́n fọ́gbọ́n yín ganu fọ́nrán yìí. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ tún wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Wọ́n ní ṣé bá a ṣe máa bá lọ eléyìí pé ta ló fẹ́ wá gbà wá nísìn nílẹ̀ Yorùbá lẹ́yìn tó jẹ́ wípé àwọn ọmọ Yorùbá ti fi ojú olórí gúgi eléyìí tí ń ṣe olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ni màmá Ẹsábọ̀dì tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan-an fọ́nrán yìí o. Ẹ wo, ẹ farabalẹ̀ kẹ́ bá mi wo fọ́nrán yìí, ẹ wá bá mi pín fọ́nrán yìí kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lè rí bóyá táwọn ọba wa bá tiẹ̀ rí àtàwọn àgbààgbà olóṣèlú wa bóyá wọ́n tiẹ̀ gbégbèsè kan àbí míì tí ó mú kí ìrọ̀rùn dé bá ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí. Ẹ wo, ẹ wá lọ gbọ́ ohun tí màmá sọ. Bí gbogbo wa ṣe ń bá a lọ yìí, ṣé bí Yorùbá ṣe máa bá a kú ni látàyé àwọn Akíntọ́lá tó pé Yorùbá ló ń tako Yorùbá? Ǹjẹ́ ẹ̀yin tí àwọn ọba aláàbá ní kan bá wa wádìí àlí òkú ni yín ṣe? Justice for Yorùbá. Ẹ jẹ́ ká gbé placard so justice for Yorùbá. Yorùbá ní tẹ́ ẹjẹ́ náà lẹ ṣe báyé Sunday Igboho jẹ́ torí ó carry power láti jàjà ìkéde ń ṣọmú ojó ọ̀tẹ̀ náà lẹ fi lè dà sí ẹ̀záì. Ta ló fẹ́ bá wa jíròrò ọmọ Yorùbá gan kò yé wa báyìí. Ẹ má tẹ̀ pé àwọn bá yẹn òkú ló bí wọn, dímọ̀ làwọn ọmọ ọba, gbogbo àwọn ẹ̀yà ayaba dímọ̀ ni wọ́n, ọmọ ọba dímọ̀ ni yẹn. It's a spiritual fact. Ṣé bóyá okay àwọn Akíntọ́lá wọn ṣe ń gbà tí wọn, Awólọ́wọ̀ wọn ṣe ń gbà tí wọn, Ọbásanjọ́ ń ṣe tiẹ̀, adẹ̀pẹ́ra wọn pé à ń sọ èdè kan náà sínú àti ìràtúnṣe lórí tó ń fa ìjà tó ń fa èdè àìyedè láàrin Yorùbá. Ọ̀rọ̀ terrorism tó wà lẹ̀ kí dédé tíjọba fi gbógun ti Sunday Igboho ìjọ tó ti kọrí sọ gàngàn. Mo dẹ̀ pariwo pé mo láwọn ọba ló ní káò, àwọn lọ́ba ló ní Fúlàní. Ìgàngàn tó lọ yẹn ó níjọba sá fún tó fi dójúlé. Ìbẹ̀rẹ̀ rí ní ìsìn tó ń lọ sẹ́tù wọn pẹ̀lú owó ńláńlá tó lọ ń bribe wọn pé tẹ́ ẹ bá pa wọ́n ọ̀ràn ni. Ẹran tètè fura ní pájá ò fura pájá jáná. Ẹran tí tó ṣẹlẹ̀ ní kó tó di pé ogun yìí wọlé dé finally. Ẹran tí ní 6 months ago kọ́ ni tí wọ́n kó màálù lọ́jọ́ oko lóko. Wọ́n ṣá olóko ládàá, olóko ṣá wọn ládàá padà. Àkànú níwùsì olóko ni ọlọ́pàá tí mọ̀lé. Olúwa hàn gidigbe wípé terrorist ló ní Nàìjíríà. Tí ìjọba tó yẹ pé wọ́n ní ẹni táwọn àmì rí tàyà wípé torí pé wọ́n náwọn ò gbọdọ̀ pa àwọn tó bá pa àwọn àpagbé ni. Kì í ṣe ẹjọ́ ẹ̀yin náà, ẹ̀yin ọba gan ò lè sọ̀rọ̀ nígbà pé terrorist Fúlàní ẹ̀yin lẹ́ni màálù. Abájọ tọ́bọ̀ òfin dá sí tó wà ńlẹ̀ wọ́n tilẹ̀kùn mọ́ rí ni. Ẹ̀yin olówó kúta gbogbo yóò mọ̀ lè dá sí nígbà tí Sunday Igboho ẹ̀ mọ̀ dá sí. Wọ́n ní wọ́n ti wọ̀yọ́, wọ́n ti wọ̀ gànà, wọ́n ti wọ gbogbo ẹ̀, wọ́n tún ti bẹ̀rẹ̀ ńbàdàn. Ẹ̀yin ọba ò mọ̀ sọ̀rọ̀ kí mo sọ fún yín tí máa ń pè yín ní ọba pa fún ẹ̀lẹ̀, ọba òfò, ọba jákujáku. Wọ́n á ló ti bọ́ bá ó ti bí jóyè gbogbo ìjà yín ni kẹ́ ẹ gbalẹ̀ onílẹ̀ kò sí tó kàn yín. Wọn bá àpọ̀ ọmọ Yorùbá ẹ ti ẹ̀ jáde kẹ́ ẹ consolidate kẹ́ ẹ ṣe consolidation kẹ́ ẹ mọ́ọ̀nù kẹ́ ẹ cancel kò sí èdè ìṣe tó kọ̀ọ̀kan kọjá ẹ ti ẹ̀ sọ nǹkan kan. Àdúrà ya gan yín ti ń já ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Ẹ wò pé tí Amẹ́ríkà bá dé ìkòkò ọbẹ̀ yín ti jó, ìkòkò ọbẹ̀ yín ti fọ́ nítorí pé gbogbo máìnì yín lè ṣe sọ pé káwọn ṣáyé ní ìsì kán wá kún yín lọ́wọ́ kí àbí báwo Jésù kí ló tó jẹ́ kí n díjọ́ ọmọ Yorùbá gan kí ló jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin dímọ̀ ẹ̀mí ọ̀fì Ìlọrin mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀sábọ́ọ̀dù polówó láti lọ ìpolórí burúkú làwọn ọba ẹ̀ ṣé ti wá rí báyìí. Ṣé mi ò ti sọ fún yín, mo ti ń sọ for so many years. Mo láwọn ni Fúlàní, àwọn ni terrorist, àwọn ni màálù.
ṣé ẹ lọ́ba mo tún máa ń bí yín léèrè ẹ̀yin òpònú ẹ̀yin dìndìnrìn ó bú lọ́ba lọ́ba ó bú níjòyè níjòyè mi ò sọ fún yín nípa ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọba yìí pé ó lè kí n jà nílùú kó má ṣojú fèrè wọ́n mọ̀ nípa àwọn Fúlàní jọ́ọ̀nù wọn àrẹ́sì àwọn onímọ̀ lórí àwọn tó ń jókòó wọn ṣẹ́rí kọ́ bá pé wọ́n kọ́ kánsẹ́ẹ̀lì wọn rí no ló bá ní pé má bọ̀ bá òun mọ̀ bá ẹ̀ mo tún máa sọ nǹkan kan fún yín wípé kí ni ìgbẹ́kẹ̀lé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá especially kí ni ìgbẹ́kẹ̀lé yín wọn ò bí ìyá aláya yín eré kẹ́ mú Fúlàní kẹ́lẹ́ ààrẹ ẹ̀sẹ̀ kẹ́ mú lọ police station tó lóṣèlú ló ní Fúlàní wọn ò tún wá bí yín eré kẹ́ wá pọ̀ ọlọ́pàá ẹgbà mi bó ti mú kábíyèsí ẹgbà mi kábíyèsí gan máa sá lọ ní bóun ò dá sí ta wá lẹ́ni tó ń gáìdì yín nílẹ̀ Yorùbá gangan báyìí ẹ̀kọ́ àwọn Ìgbò ṣì ń jàjà tí wọ́n lọ wọn ò sọmọ ojú Haúsá náà dẹ̀ ń jàjà wọn lọ wọn ò sọmọ ojú ẹ̀yin Yorùbá kan wálé ayé bí aláìsí ẹ bímọ wájú ẹ bímọ lẹ́yìn kò sọ́ba tó lè sáìdì yín kò sí olóṣèlú tó lè sáìdì yín kò sí ọlọ́pàá tó lè sáìdì yín tí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi máa ń wá sí ìmúṣẹ ọdún kelo mo ti sọ fún yín pé ọba ò ṣeé bá láti fẹjọ́ sùn ọlọ́pàá ò ṣeé bá láti fẹjọ́ sùn bẹ́ẹ̀ ni olóṣèlú ò ṣeé bá. You better take that law into your hand now. bẹ́ẹ̀ wọ́n ṣe ìkú ṣe ni ọba ò lè gbèjà yín olóṣèlú ò lè gbèjà yín ọlọ́pàá ò lè gbèjà yín táwa ni ọ̀gá tẹ́ fẹ́ fẹjọ́ sùn bẹ́ẹ̀ fẹjọ́ sọ ọlọ́run gan ti padà lẹ́yìn yín àdúrà gan ò gbà mọ́ ẹ jẹ́ n rí yín lálẹ́ a ti wà lálẹ́ náà ọjọ́ yẹn jẹ́ n rí yín bí a pé ikú di Sunday let's be sincere wọ́n ní gbàmígbàmí kábíyèsí ẹ gbà mí kò ṣeé ṣe lè rí kábíyèsí ni ọlọ́pàá ẹ gbà mí ẹ wá kọ statement tó kọ yẹn ibẹ̀ ló mọ lọ́jọ́ kejì wọn ẹni tó gba statement ò sí lọ́fíìsì wọn ò dẹ̀ bí rekẹ́ ló bó lóṣèlú ṣẹ́ẹ̀rì wọn ni wọ́n wà ní conference wọ́n wà lásẹ̀mblì lọ́wọ́. olùkọ́kọ̀ kankan àti máa lò ó níyàwó ta lẹ fẹ́ fẹjọ́ sùn ẹ̀yin dẹ̀ ní ẹ̀ lè jà ẹ lójó. Mami, I want to travel to Osogbo. I can't go today. Lagos by the expressway with bandit kill one driver. Get all you go. Ìgbà VDM sọ ó ní Christmas ó ní kẹ́ má travel by road. Ṣé wọ́n á gbé yín ni? Irú Òṣogbo tó ń lọ yẹn ṣọ́kọ̀ ojú omi débẹ̀. Tó bá ní kẹ́ má travel by flight débẹ̀. Àní ti yín bá yín. Ìbẹ̀ sábọ̀dù ń bú lọ́ba ni. Ẹ láwọ́ yín. Ẹ fomi lò iṣẹ́ rí Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ ẹ̀ ni níjọ́ mo ti ń pariwo pé kí làwọn ọba ẹ̀ wá ń bẹ́ fún nǹkan ó bú lọ́ba ó yẹ kán rán lálẹ́ sí ni kò fò lẹ́sẹ̀ ẹ̀yàn ọba àtàlálẹ̀ òwúrú burúkú yín kò ní í dá fún yàrá yà yín àwọn talẹ̀ ń bá a sọ àkàndá Ọlọ́run lèmi ẹ̀yin kí wàá dìwọ́ tó wá sọ pé ó fẹ́ lọ sóṣogbo àyẹ̀ ń já ọyẹ wọn pàwọn èèyàn ní Lagos expressway kí wàá ní kí n ṣe ìrora flight kí wọ́n gbé ọpọ̀n lọ ni àbí kí n gbé ńkọ́ńkọ́ lọ́rùn. Tó máa ní ká wá travel by road ìwọ tó kọ kíní pò ń lo Òṣogbo lọ́wọ́ kọjú omi lo Òṣogbo náà kó àbí kó lọ ra air flight tíkẹ́ẹ̀tì ẹ fly now. Nígbà gbogbo wọn pariwo lórí orí Instagram gbogbo wọn pariwo ẹ má go by road báwo lẹ ṣe tírẹ̀nì lẹ fẹ́ wọ̀. Mo ti ní tó bá ṣẹlẹ̀ ó ní nọ́ọ̀mà kò sí ọkọ̀ ojú omi dé Òṣogbo kí wá ní kí n ṣe spirit mi lè gbé yín dé Òṣogbo látẹ̀kọ̀ lẹ́bi sísẹ́ I'm highly spiritual àmọ́ wọ́n ti ní don't come to Nigeria yẹ́bẹ̀ wà lára wọn sọ pé if you come to Nigeria we pa US abọ́ọ̀dù if not so spirit náà máa fi gbé ẹ lọ Òṣogbo wà láì máa make owó mi ní láti tẹ̀wé mọ́ àkàmọ́ àchájì yín bíi 2,000 ní. Oya, ìwọ jókòó sórí ẹ̀yìn mi, ìwọ jókòó síbi ìbàdí, ìwọ jókòó síbi èjìká. Oya, akànmá lọ ní fíò. Mọ́mí ọkọ̀ ojú omi ò lọ sóṣogbo. Kí ló dé? Ẹ lọ try láti create omi lọ sóṣogbo. Nígbà tí wọ́n wá ń kọ kọ́mẹ́ǹtì ní ìsinyìí, mọ́mí ò fẹ́ lọ Òṣogbo lénìí. Ó wá gbọ́ pé àwọn bandit wà ní Lagos expressway. Kí ni kí n ṣe kí wá kí ọ sínú òbò mi ni? Àbí kí n lóyún rẹ kí n lọ bí ọ sóṣogbo. Táwọn Òṣòlóyè ṣé mi ò sọ fún gbogbo yín ṣé mi ò sọ fún yín I did told you
àmọ́ sábàdù lẹ́mọ̀ bú iye olórí burúkú iye olóòórùn gbogbo ara ẹ̀ rùn ṣe bẹ́ẹ̀ mi lẹ̀ ń bú. ìjọ mo ti sọ wípé ṣé tírẹ́ẹ̀nì ò lọ sóṣogbo látẹ̀kọ́ ni ìgbà mélòó ni bandits bẹ́ẹ̀ bá tọ́ bá tiẹ̀ jẹ́ pé tírẹ́ẹ̀nì tí ó gbẹ̀yìn lọ sóṣogbo ìgbà mélòó ni bandits náà ti wá báyé nù tírẹ́ẹ̀nì bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́jú omi wọn wà báyé lọ́kọ̀ọ́jú èmi ò pìtì yín o ẹ̀yin tẹ́ ń tẹ́lẹ̀ mi ṣé ọ̀rọ̀ mi ò ṣẹ níjọ́ tí mo ti ń pariwo yí pé àwọn ọba mọ̀ nípa tẹ́rọ́rìsì olóṣèlú ẹni tó ń dá lọ́ọ̀gì tán fún wọn lówó ẹ wá bí mi léèrè pé mọ́mí what is the way out àbórí yín burú ni nígbà táwọn bá ràn yín kẹ́ fọ́ mi nílé kẹ́ mọ́ ọ̀nà mi ṣé mo béèrè way out ní ọwọ́ yìí ọlọ́run ẹ̀sán dé wá béèrè what is the way out ikú ni way out yìí kò sí kankan. Àbólóṣì làwọn eléyìí ni ṣé ẹ gbọ́ pé wọ́n fẹ́ pọ̀ ọmọ mi wájú ilé wọ́n fi mọ́tò yìí tiẹ̀ ṣé ẹ gbọ́ pé wọ́n fọ́ mi nílé ṣé ẹ gbọ́ pé wọ́n gún mi lọ́bẹ wọ́n gbé mi lọ kóòtù wọ́n ná mi mọ́ kóòtù ṣe gbogbo ẹ̀ wá ń béèrè pé mọ́mí ṣe èmi wá sunkún fún yín pé what is the way out. Mọ́mí everywhere ti le gan ta ló ń fẹjọ́ sùn ṣé mi ò pariwo fún yín ṣé mi ò pariwo fún yín pé àwọn ọba yàtọ̀ olóṣèlú olórí ibú tẹ́rọ́rìsì ni wọ́n ṣe mi ò pariwo fún yín mọ́mí èmi fẹ́ wá sí Dublin máa bọ̀ kí ló dé tó lè wá sí Dublin Táyé Òṣòlóyè kò sẹ́ni tí gbogbo yẹn máa bọ̀ ní Dublin náà kí ló tẹ̀lé wá ṣé mi mo fẹ́ tẹ̀lé yín lẹ́ńbàzì ni abẹ́ wọlé mi wá kí yín kódà mo lè rẹ́ǹtì owó ilé yín kí n san owó oṣù 6 upfront ẹ máa bọ̀ ní Dublin àbí bó ṣe tọ́kì jẹun since when I knew you your word are always truthful kí lè dé táwọn béèrè way out wòlíì Òṣòlóyè kí wọ́n béèrè way out fún ó bá ṣe ṣó tí gbogbo wọn bá ṣépè fún mi màá ní ṣe mo bu yín rí ni ó bú àwọn ọba wa ó bá wọn yòòyè wa way out ẹ jẹ́ kí n sọ way out ẹ lọ mọ poison ẹ lọ mọ tápá ìpẹ́ torí kò síbi tẹ́lẹ̀ gba travel mọ̀ bẹ́ẹ̀ bá lórí omi gan wá ka yín mọ́ bẹ́ẹ̀ bá rí pé orí omi lẹ tún lò ẹ kọ́ ìkan ọmọ wa jù sínú omi ni way out ṣé ẹ tẹ̀lé bèrè way out lọ́wọ́ mi way out lọ́wọ́ èmi tẹ́rọ́rìsì tí mò ń bọ́ bá àti joyè mátà àná yẹn ló tilẹ̀ dùn mí jù wọ́n ṣe tánà wọ́n ṣe gbogbo ẹ̀ bọ̀dá mi dé Sókòrò Láìdé Bello ewùjọ́ tí mo ti ń sọ yìí pé àwọn ọba ẹ̀ mọ̀ nípa tẹ́rọ́rìsìmù wọ́n mọ̀ nípa gbogbo ẹ̀ yìí pé mo tún ṣàlàyé títí pé àwọn Chinese tó ń gbé wá àwọn náà wà lára àwọn tó ń sanwó fún màálù ṣẹ́rí Fúlàní ò lè wọ ìlú kan mo ní ká ẹ lo ọ̀dọ̀ Sunday Igboho for example nígbà tó lọ sí Ọ̀gàngàn tó lọ jà gẹ́gẹ́ bí ọmọ ogun yìí pé wọ́n pa Akíbọ́rọ̀dé sórí oko ẹ̀ tó lọ interview ọba tó ń béèrè lọ́wọ́ ọba tọ́bọ̀ ò lè sọ̀rọ̀ ẹ ṣó wà òkè Àjàlá tí ọba ò lè sọ̀rọ̀ tí Sunday wà ń lọ káàkiri tó ń láti ìjọba ò lè sọ̀rọ̀ ìbí yẹn wọ́n ṣe gbógun ti láìmọ̀ pé wọ́n ń fọwọ́ kan tẹ́rọ́rìsì Nàìjíríà àwọn ọmọ pé wọ́n ń dá lọ́ọ̀gì ni ṣe pé ọ̀yà ni Sunday Igboho bíi tèmi àwọn kan mọ̀ ń bẹ́ ni tó lọ interview bàbá yẹn pé Professor Olúbọ̀rọ̀dé tó wá láti Amẹ́ríkà tó dá fámìlì ẹ̀ tán pa bàbá ẹni tó bá ń wòsù ó ní pé bàbá ṣe rí nǹkan kan sí ni ọba ń wòsù ni àbí bẹ́ẹ̀ kọ́ wàláì kí wọ́n tó lè pààyàn sórí fáàmù ilẹ̀ yẹn ní nutrients ni ilẹ̀ yẹn ó ní mineral resources ni ló ṣe fi máa ń lé wọn pẹ̀lú màálù ẹ wá lọ́bọ̀ ò mọ̀ ń pẹ́ kí ló ti gbogbo àwọn bá ń sin ẹnìkan náà jáde nígbà yẹn tó ń ṣe ṣóò tó ń ṣàṣírí gbogbo Ifẹ̀ gbogbo wọn ló lóyún màálù Wàsíù gan ní màálù èmi lẹ̀ wá bí ó ṣe yẹ kẹ́ ẹ bí mi lè rè pé mọ́mì kí ni kẹ́ ẹ ṣe àyà yín já láti travel by road orí yín ò dá tọ́lú support mi nígbà tẹ́mi ń jìyà èbí tí mo wà ń lo òyìnbó ṣàbí kí ló dé tí ì lọ ra lé sí Nàìjíríà kì í ṣe torí poor masses ni torí ọ̀rọ̀ tí mò ń sọ ni tí mo wá dẹnu ní ìsìn mo wà ń tọ́kì ní ìsìn èyí tí máa wo bí èdè ni bí n bàbá wọn sọ̀rọ̀ translator ní ń lò wọ́n wà nílùú olílù ṣé tí mo wo lè wà ń bàdàn kí n má rọ ọmọ ọ̀dọ̀ tí ó bá mi lọ rọ àbùlà wá gbẹ̀gìrì wá nílé ọlọ́ya ṣé ìní rẹ ni rán níṣẹ́ ilé bàbá mi lè dé ilé ìyá mi lè dé ṣé mi wá bá yín pé what is the way out ṣé mo wá bá ayẹyẹ kábẹ́yẹ ni kámọ̀ ṣèké lórí social media mi ò láìké o ìgbà tẹ bá fi fín wàrà ní ẹja fífi ṣé mo bèrè way out nígbà wọn náà mi pọ́n kóòtù ṣé mo ṣe é sóbésobé pé what's the way out mo lawọ́ mi mo fomi lò ní o ẹ wá béèrè ní sí
eléyìí tó ní we can't sleep ma oorun ní òkun yìí ẹ ti jí kerosene. Mommy, we are scared. Èmi ò scare. Nígbà téèyàn tí wọ́n ń ṣe ká mi mọ́ kóòtù tán náà mi ní alùkìmbà wọ́n gbé mi lọ ilé ẹjọ́ tí wọ́n á ná mi mọ́ kóòtù ṣé mi ò wà scared àbíjọ́ tó fi mọ́tò gbọ́ ọmọ mi wájú ilé mi ò wà scared tí kò dé bá di káyẹ rí ẹ láwọ yí ẹ fún mi lò. Ọ̀rọ̀ burúkú tó ń wọ ẹ̀rín tí n bá ti pè yí fún pìrìkámẹ́ǹtì tèmi tóyìn bá ti pè yí fún wàhálà ti tèmi ẹ má pè mí fún wàhálà yí pẹ́ ẹ̀ lè lọ́ba ìròdù màlẹ́ká mi ò yín ṣiṣẹ́ báwọn màlẹ́ká mi lóòótọ́ wọ́n máa ń rí mi nínú afẹ́fẹ́ wọ́n máa ń rí mi lójú oorun kò ṣiṣẹ́ pé kí n gbé yé láti Ìbàdàn lọ sí Òṣogbo. Iṣẹ́ rẹ̀ pọ́dún mímì náà ni ẹgbọ́n gbà kan tí mo béèrè lọ́wọ́ ọmọ mi Kórèdé mo negotiate mo fẹ́ ra lé kan sí Magodo gbà yẹn wọ́n ti ń tà 200 million naira mo ní apá Ọlọ́run ká mo bá lọ sọ lórí láìsà àti wípé ilé láti Magodo báwọn ètò àṣìṣe bòmí nìyẹn we kill you in Nigeria we rape you in Nigeria you go to Ajale you go to Kuje ṣé mo wá bá yí pé what is the way out ẹ jẹ́ ká jọba manage ṣé ẹ̀yin Yorùbá ẹ lọ́kànjúà o ẹ ti gbé mi kó lórí spiritual ní ìṣẹ́ ẹ ti gbé mi sórí nǹkan mi ẹ lọ́kànjúà ṣé Sunday Igboho pé yìí what is the way out ìgbà tó sá lọ Kútọ́nù kì í ṣe ìyá yín ló jẹ ni tó wọ́n fi jólé rẹ̀ kì í ṣe ìyá yín ló jẹ ni ó fi sá lọ Kútọ́nù tó ṣe gbogbo ẹ̀ ṣó bèrè way out ìgbà tó dé bá ṣó bèrè way out nígbà tó lọ kí Ọba Ifẹ̀ tó wá Nàìjíríà wìdí ó pé wọ́n máa welcome òun tó rí pé wọ́n fẹ́ lọ Ọba Ifẹ̀ láti tàn pa ni ṣé kò padà sí Germany ṣó bèrè way out ṣó òun náà pariwo fún yín kí ló sọ pé wọn ò ṣe é jà fún ẹ mọ́ bèrè bẹ́ẹ̀ bá bèrè way out lọ́wọ́ ọbẹ̀ ayé rẹ̀ fẹ́ bàjẹ́ kò sí way out kankan o ẹnu ẹ̀lẹ́kùn sí o ebi ọba ọ̀rọ̀ pa o ẹnu ẹ̀lẹ́kùn sí o nígbà tó yẹ ká parapọ̀ kájọ kígbe àwọn ọba síta ká kígbe òṣèlú síta ẹ mọ̀ gbọ́ ìyá yìí ó ń bú lọ́ba ta ni mo bú individual rí kán tó mọ̀ bú mi ṣé ẹ jà fún mi ńgbà náà ni ṣé ẹ sọ mi pé màmá way out wá àwọn tó ń bú yín o nítorí pé ẹ̀ ń jà fún wa ní o ìyẹn kíní kankan ẹ wá ń béèrè pé ẹ fẹ́ lo Òṣogbo wọn ni wọ́n pààyàn kan náà express ló bá sá padà ẹ ní 1 minute what's the way out náà ni kò lọ́mú ta ni yá lọ́mú ta ni yá bí ọ̀tá pàápàá ìpínwá ló kọ́ mi pẹ̀lú way out èmi náà ń dín pẹ̀lú tèmi nílùú olílù mo jẹ́ ń rí wọ́wọ́ owó mi bí mo ta bí ilé ní wàhálà ìmọ̀ra lé sí Magodo because ilé bíbà tí wọ́n 150,000 euro tí má ṣe báyìí náírà máa ra lé sí Magodo èmi àwọn máa wọlé yẹn àwọn máa dó mi pa ó tiẹ̀ tó dídó pa yẹn ló tiẹ̀ bẹ́ẹ̀ bá bómi lọ kùjó tiẹ̀ dá ẹ wọ́n fẹ́ mọ́ ìfòbò mi ṣe tọ́ọ̀nù ẹ má béèrè way out o ẹ lè lọ lé ọdún o mọ́jẹ̀ntàn yẹn gbọ́dọ̀ lọ lé ọdún o wọn ò bí yín rè o torí lóòótọ́ mo kà ọmọ Súlè yẹn gbé nǹkan kan sórí wọ́ọ̀lù ẹ̀ lórí express àwọn tó ń lọ lé ọdún tó ń lọ ká tó tún jí wọn gbé tó ṣẹlẹ̀ dé wípé ẹgbẹ́ mi náà lè máa ń sọ pé owó mú èlò òrùn ẹni máa dá wà nínú ilé ń dọ́bílẹ̀ máa dá wà nínú ilé dọ́bílẹ̀ tí yín náà ti dé báyìí àdúrà mi ti gbà wọn ò bí yín rè ká ẹ jáde ẹ̀ka títí ó mú èlò òrùn Ọlọ́run mo dúpẹ́ tẹ́ ọjọ́ òní ìṣojú ẹ̀mí mi o Olúwa mo dúpẹ́ o ọjọ́ òní ìṣojú ẹ̀mí mi o èmi lẹ́ni táyé ti fi ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ tó ti pẹ́ ìtò mẹ́mi náà wọ́n dúró sínú ilé ẹ̀yìn náà wàlá ẹ má lọ ra mọ́lá o ẹ má lọ sọ pé ẹ̀ lọ sẹ́gbẹ̀ẹ́ ilé lọ ra mọ́lá wọ́n ń gbé wọn o ẹ lè jáde lọ ra búrẹ́dì o. ayé ẹ̀yin Yorùbá ta pẹ̀lú bó ṣe di àwọn Biafra wọ́n sì ń jà lọ pẹ̀lú bó ṣe gbọ́gà wọn wọ́n sì ń jà lọ fún ẹ̀tọ́ wọn Haúsá sì ń jà lọ fẹ́tọ́ wọn èmi ọ̀rọ̀ wá dójú ẹ̀ ní ìṣẹ̀ wá ń béèrè pé màmá what is the way out ojú òbò mi ni way go wá àbí wọ́n á sọ yín dàtún bí kí n gbé yín sí kan ẹ̀yìn dìdìrín mom Morufat mom have mercy nọ̀nà ìyá ní ń jọ gbogbo àdúrà MFM fàyà mọ́ MFM mọ́ gbà ń bíbá yìí mọ́mí èwo ni have mercy nọ̀nà sí ṣé bí Jésù ni dàtú dé pé mọ́mí have mercy. Mo mọ̀ páwọn sálẹ̀ ń wọ tàbí tó ń fọ́lọ́ mi tí wọ́n máa rẹ̀ pé ìyá ẹ̀dẹ̀ sọ pé ẹ̀jẹ̀ àjọ pẹ̀lú báwọn wí the same thing náà ni Sunday Igboho ṣe
Sunday Igboho ṣe ẹ ló sọ̀rọ̀ sọ́ba ṣọ́ọ̀rọ̀ tó sọ sí gbọ́ Sunday sọ́ba wa ṣé kò wá ìṣẹ̀lẹ̀ rí ìsìn àwọn àkàndá kan wà tó bá sọ̀rọ̀ ẹ̀ lè yèrè wọn lò mo kàn mọ̀ṣẹ́ bá sọ fún Sunday báyìí pé bí ò lè bẹ́ẹ̀ join Yorùbá nation wọn ò ṣe nínú fún jẹ́ kí yà jẹ́ àwọn pípù yìí kí ni ìwọ tiẹ̀ ń sọ kí ló kọ́ tán ní ìsìn mọ́mì save us èmi ò lágbára tó Sunday Igboho tẹ́ bá ti pẹ́ máa kọ́ Sunday Igboho save us ẹ bọ́ kọ́ sí mi o ṣe pé ká ní mo jọkùnrin mà wá Nàìjíríà pẹ̀lágídí oko mo gbé sídì bòbò tẹ̀dẹ̀ tí ń kọ́ lórí social media òbò oṣù òbò rúgúdú kí n gbé lọ Nàìjíríà well éègì kọ́ tó bò mí sí tó mọ̀ pé éègì mi òbò mi ti táìtì alábọ̀dé burúkú ni wọ́n Ọlọ́run gbúdẹ̀ ń pariwo ń gbà yẹn mo tún ṣòyìn ní fídíò àwọn Chinese tí Ọ̀jájá gbé wá sórí ilẹ̀ àwọn àgbẹ̀ gbogbo ẹ̀ lẹ́rí ṣèbí tó pé àwọn fídíò yẹn ló ṣe gbé mi lọ court mẹ́ta mo tí ì ṣò nínú bíi mẹ́wàá tó wà lọ́wọ́ mi táwọn ará oko tán sẹ́ndì sí mi ẹ̀ńtẹ̀ láta leave them alone mama ẹgbẹ́ èmi tí kọlọ̀ wíìgì ó mà ṣe jàre mommy what's the way out àti tó máa fẹ́ ṣe ṣóò fún mi tó máa ń bú mi olórí burúkú nǹkan kan báyẹn ǹjẹ́ kí lẹ ṣe ń bú mi ní ìmọ̀ yìí rí ó ń bá wọn ọba wa ó ń bá wọn olóṣèlú wa ẹ wá ń béèrè pé mommy way out bẹ́ẹ̀ bá lọ sí ọkọ̀ ojú omi ikú yẹn gan ló yá ẹ má wọ ọkọ̀ ojú omi nígbà ọdún o inú yàrá yín lẹ́ẹ̀ ti ṣe o ẹ má sọ pé ẹ̀ ń lọ sí ẹgbẹ́ ọjà lọ ra adìyẹ o ẹ lè bá wọn padà yìí sábà ra adìyẹ o ṣé bá ṣe jọ ń dá wà nínú ilé báyìí èyí dẹ̀ kẹ́kàn wà lórí bẹ́ẹ̀dì kẹ́mọ fokó yín àtẹ̀pọ̀ yín ṣeré fírẹ́ǹdì mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lábẹ́ ojú abẹ́ mi tẹ́lẹ̀ pàbáwù mi ṣe ní ìsìn kàn mọ́ gbá ní pàpàpà ọ̀rẹ́ mi nu fíárì fírẹ́ǹdì mi èmèrè mi òbò mi ìrẹ́ ní pè mo dẹni tí ń ṣe bẹ̀ntọ́kì tó kí n lè wà Nàìjíríà àrí ẹ wò ẹ mọ̀ bọ̀ ń dé ẹ lè mọ̀ bọ̀ tọ́kì kẹ́ mọ̀ bọ̀ kíní ilé wà lọ́fẹ̀ẹ́ máa accommodate yín kí wàá ló kàn mí tẹ́sọ̀ pé ẹ fẹ́ wá sí Dublin ogun dé ní ìsìn ẹ wá sọ pé ẹ fẹ́ wá tọ́kì ẹ fẹ́ wá Dublin nígbà mò ń bú ọba ẹ sọ pé ẹ fẹ́ wá ibi kó lè wálé lẹ́ ń pè mí tó máa bí aláyẹ rẹ mọ come to Nigeria ẹ sábà tó máa bí aláyẹ rẹ come to Nigeria ogun wa dé ní ìsìn ẹ wá ní báwo lẹ ṣe lè wá Dublin irọ́ o don't come to Nigeria orí ìyẹn náà la ṣe wà. bọ̀dá Bello abẹ́ẹ̀rí ni ta ló mọ̀ pé máa yí rí báyìí kí n mọ́ ti sọ̀rọ̀ ní lórí Instagram lórí TikTok come to Nigeria ẹ wà lè fẹ́ travel ní ṣe wá ń bi mí léèrè email mi kún inbox kún ẹ wá ń bi mí léèrè pé mọ́mí because of the problem Nigeria you want to travel o wọn ò ní fún yín visa àgbọ̀rọ̀ lọ irọ́ èyí náà don't come to abroad àti Fọláṣadé Ọ̀kẹ́dẹ́ don't come to abroad don't come to UK ẹ gbọ́dọ̀ wá lu òyìnbó oyè tó kára àwò ni ó ti kára ẹ̀dẹ̀ ẹ wá lè fẹ́ travel pé mọ́mí what's the way out can you introduce person email tí mò ń receive nìyẹn ogun wà Nàìjíríà gan what's the way out rọ o kò sí way out o èmi ò sinmi láti bí ọdún mẹ́wàá tẹ́tí so don't come to Nigeria ẹ mọ iye ẹkún tèmi mọ́ ń sun tí n bá ti gbọ́ language yẹn ni ìlú ẹbí mi wàásà o ìlú ẹbí mi kí bá ti sọ̀rọ̀ ni don't come to Nigeria ìní òní tó bá bí aláyẹ rẹ mọ̀ bọ̀ Nigeria tó bá bí with confidence ogun wa wọlù ẹ wá sọ pé way out yẹn kill you there irọ́ don't come abroad ni o ní ànágbò come Nigeria forever èmi ti fẹ́ pa sí ibi ẹ pẹ̀lẹ́ lọ́ máa dé pẹ̀lú àwọn ajínigbé ilẹ̀ Yorùbá ló kù wọ́n ti ń pa yín báyìí lọ́nà express mo dẹ̀ máa ń sọ ń gbà yẹn mo ní ẹyẹ bú mi mọ́ pé don't come to Nigeria kò sí nǹkan kan tí mo fẹ́ wá mú lé kò sí nǹkan kan tí mo fẹ́ wá mú gbà yẹ kidnapper nìkan láti ẹ̀ mọ̀ ó wá dójú ẹ̀tàn nísìn ìwọ̀n wá sọ pé ó fẹ́ lọ Òṣogbo gbà tó gbọ́ pàápàá lórí express Ìbàdàn ló bá sá padà pé kìnìún kan kíni kí n ṣe má wọrí mi owó wà ẹ̀yin ọmọ Nàìjíríà fọkànbalẹ̀ pínpín ẹ kàn bá mi wá ẹnjìníà tó lè bá mi kírìẹ̀tì odò màá bá yí ra ṣíìpù ẹ máa travel by road so tó má lè bá wa la odò láti Ìbàdàn lọ sí Òṣogbo Ọ̀yọ́ so yèyí tó lè create ẹ̀bí sí I will pay owó wà ẹ má lọ by road o ẹ dúró de ìgbà tí wọ́n máa ṣe odò tẹ́ fi travel fún yìí ẹni yín ní ìjọba ti bú mi ní ìṣẹ́ sọ pé don't come abroad ni stay in Nigeria límọ̀ people yìí ní ìsìn ìbá wà lórí tí ìjọba ti pé màá ní
Ọlọ́run ní jẹ́ kó rọ́nà òde ìlú òyìnbó. Nàìjíríà ogun wa dé ní ìsìn ẹ wá ní màmá save us. Màmá wo ló ń save yín? Màmá wo ló ń save yín? Gbàtẹ́ mi ń jẹ lámbà tèmi ṣé mo sunkún síta pé kọ́ máa ń save mi? Ẹ wo ẹ yá mọ̀ ríra later jàre. About what I'm saying eh? This the element of fire. Let's visit it. Oh, on Instagram ló wà. Lọ sí orí Instagram. Sẹ́rí, àwọn nǹkan tó di ilé ayé mú ni. Atẹ́gùn lásán ní ìsìn. The symbol of air. Communication. Atẹ́gùn. Inspiration. We use it for clarity, wisdom, and mental focus. Atẹ́gùn. Èrò inú wa. Atẹ́gùn ni. Iná ni. Ó represent passion, transformation, courage, and is used for energy, strength, and motivation. Ẹ rí wípé tí èèyàn bá weak, tó bá bọ́ sábẹ́ oòrùn, natural sun, ó máa ń build energy. Ilẹ̀ yẹn fi máa ń lo n tó represent fire. Ó lè fi ṣáná síbẹ̀. Ó lè lo candle. Wà sọ wípé àwọn nǹkan tó di ilé ayé wa mú nìyẹn kan tó gbé Bible àjàrà bùkọ́ àti Quran wa nítorí fi mú ilé ayé gbélé. Bí tí mo ti ń ṣe research mi lọ gan, mo rí wípé àwọn òyìnbó tán wá jẹ pẹ̀lú Bíbélì. Ádámù àti Éfà kọ́kọ́ ni ó kọ́kọ́ gbélé àlàyé. Ádámù àti Éfà kọ́ ló kọ́kọ́ gbélé àlàyé. Ìtàn ni wọ́n sọ fún yín kúrà. Àwọn òyìnbó tó wá kọ́ wa ní kíní Wiccan yìí nípa magical and everything yìí nípa spiritual yìí àwọn wá ń lò. Wọ́n wá ń lo agbára yẹn láti fi build ìlú wọn. Ibi bo ni Enoch wà? Ta ló bí Enoch? But à ń ka Bíbélì yẹn kákan tẹ̀ fi mọ́ fi sọ̀rọ̀ sọ náà ni ńgbà lọ́run dáhùn àti ayé ó dá ọ̀rọ̀ àwọn tó kọ Bíbélì fún wa náà ni wọ́n kọ story Ilé Ifẹ̀. Story Ilé Ifẹ̀ is a fallacy, irọ́. Odùduwà nígbà tó wá sọ̀kalẹ̀ tó ń rọ̀bọ̀ ó wá já sílẹ̀ ó rá àwọn tó ń tà tó ń ra. Ṣáwọn tó ń tà tó rà yẹn ṣé wọ́n ṣe woman be ni? Wá tó jẹ́ pé Oòduà wá ń bàbá ayé tó dálẹ̀ Yorùbá lẹ̀. Ṣé òun ló kọ́kọ́ wà lé ayé? Àwọn stéètì kí gbọ́ ti wà lé ayé Oòduà tó sọ̀kalẹ̀. It's just a fallacy. Wọ́n ṣe pa tàn wá nínú Garden of Eden. Náà ni gbogbo yín ṣe jẹ́ religion fanatics. Èmi ò tún sọ pé this abomination for Jesus kọ́ ló kọ̀wé. Mo wá tó wá bí yín léèrè ká tó bí Jésù. Ta ló kọ ìwé yẹn? Ta ló sọ̀rọ̀ story inú Bíbélì yẹn fún wa? Wípé Ọlọ́run dá Ádámù àti Éfà. Tàbí pé èèyàn kan ló kọ ìwé yẹn ká tó dá Ádámù àti Éfà. But wọ́n wá mú àwọn òjíṣẹ́ Ọlọ́run tó wà powerful wọ́n wá yọ kúrò nínú Bíbélì. Ẹ rí pé Bíbélì yẹn gan ó takora wọn. Bíbélì ó takora wọn. Kí ló tún ṣe yẹn ò pay attention? Kí ṣe lọ kí n ṣe notification kí ló kàn mí pẹ̀lú òpè tẹ̀ gbé wa. Ó takora wọn. Bíbélì àní ẹni tó bá ṣe ẹgbẹ́ ilé tí a tún ní yíyí ọ̀tún èèyàn ló kọ Bíbélì àti Kùránì. Wọ́n mọ̀ gbé bí ọ̀rọ̀ Ilé Ifẹ̀ ṣe rí nìyẹn. Ìta ló dá ilẹ̀ Yorùbá. Ṣé Odùduwà ni? Àwọn olóńgbélé Yorùbá. Nígbà tí Odùduwà tó sọ̀kalẹ̀ ó fẹ́ ìyàwó. That's me kò bá èèyàn. Lóun ló dá Ilé Ifẹ̀. Ṣé ọmọ tó fún lóyún ló lọ fẹ́ ni? Ta ló fẹ́ ní Ilé Ifẹ̀? Bí story Bíbélì ṣe rí ni. Mo ṣe máa sọ wípé irọ́ burúkú Yorùbá ò mọ bí tán ti ṣẹ̀ wá. Nígbà tó sọ̀kalẹ̀ ló bímọ. Ta ló bímọ fún? Tàbí pé àwọn èèyàn ti ń gbé
Odùduwà sọ̀kalẹ̀ bóyá at the age of 20 ní ìsó sọ̀kalẹ̀. Kó tẹ́rẹ́ pé kò dẹ̀ báyàn Ilé Ifẹ̀, olódà Ilé Ifẹ̀. Ó dẹ̀ bímọ. Ìyàwó tó fẹ́ sọ́njọ́ sọ̀kalẹ̀. Ara nǹkan tí ò jẹ́ kí èdè Yorùbá ọjọ́ gbá kò lè Yorùbá máa ṣọ̀tara wọn tẹ́ máa fi kú ni ẹ máa tako ara yín torí àríyànjiyàn lẹ fi dálẹ̀ Yorùbá. Controversy. Who is Oòduà? Ta ló bí Oòduà? Ọmọ ìlú wo lo Oòduà? That means pé ṣàmọ̀ yìí pé òkú máa ń jábọ́. Òkú máa ń farahàn. Mo lè kú ní ìsìnkọ́ rí mi ń Ghana kí n lọ rẹ́ǹtì ilé. Mọ̀ bóyá òkú ló jábọ́. Bóyá àwọn fallen angel tọ́lọ́run dá ló jábọ́. Oòduà gbé ègún wá sórí ẹ̀yin Yorùbá kò gbé ìrọ̀rùn wá fún yín. Dòní lè sọ ibi tẹ́ ti ibo ni wọ́n sọ pé Oòduà kọ́ sí ló kú sí. Ṣó tún ń fò lọ ni? Sátánì mi ní ìpele èṣù. Sátánì demon lè fi dálẹ̀ Yorùbá. Demon láti mọ̀ pé ọmọ Oòduà ní. Ta ni Oòduà? Ibo ló ti wá? Àwọn tó ń tà tó ń rà tó bá ní Ilé Ifẹ̀ èèyàn ni wọ́n. Báwo ló ṣe wá? Wájà ẹ̀ǹtẹ́ ẹ̀ mọ́ sọ́ọ̀sì ẹ̀. Báwo sábà máa wí? Wọ́n lè sọ pé Nìgé làwọn ti wá. Ethiopia làwọn ti wá. Tí Ìgbò bá máa wí, wọ́n ní ìlú kan làwọn ti wá. Ẹ̀yin ò mọ̀lú tẹ́ ti wá. Bàbá olórí burúkú kan tó wá jábọ́ demon. Ẹ wá rí pé ẹ̀yin ọmọ tí ó tún wá bí ilẹ̀ kẹ́ mọ̀ pé Oòduà wá balẹ̀ ayé jẹ́ ni. Ẹ̀yin ọmọ tó Oòduà wá bí ẹ tún takora yín ẹ bára yín ṣe ẹ mọ̀ pé ṣùrò bí yín olóbó Ọ̀yọ́ olóbí kinní kan Ọ̀yọ́ á tún ní pé kí òun ló kọ́kọ́ bí àwọn kan lọ́yìn oore lé ni ó wá dá èdè rú. Kí ló yẹ ká ẹ ṣe? Ó yẹ ká ẹ bá tó gùn bá sì ń jẹ tí aríran gidi bá wà nílẹ̀ Yorùbá ni kán lọ ṣe ètùtù ńlá kán bá níṣì gbogbo ìran àtọmọ Oòduà kó nílẹ̀ Yorùbá kílé ayé lè rojú tẹ́ bá fẹ́ pa wọ́n ká ẹ pa wọ́n. Ẹ wá ní àròlé ni kinní kan ni kinní kan ibo ló ti wá? Àròlé tẹ́ l'Oòduà gbé ilẹ̀ Yorùbá fún Ilé Ifẹ̀ tàbí pé wọ́n ti bí àròlé k'Oòduà tó jábọ́ àbọ̀mọ kékeré ni àròlé kò lè dá fún ilẹ̀ Yorùbá. Ohun tí tẹ́ bá mọ ibi tẹ́ ẹ ti wá àwọn ọba ò lè ní táwọn ọmọ Oòduà tẹ́ ẹ fi rẹ́ tẹ́ ẹ fi bára yín ṣe ni wípé demon ló bí yín èṣù ló bí yín. Story yìí gan òye wa òun ló bí Ọ̀kànbí òun ló bí Bìní òun ló bí Erédùà òun ló bí kinní kan ṣé ẹ bára yín rẹ́. Ara àwọn Lucifer tí Ọlọ́run dá ó ní Oòduà. Ẹ tún sọ lẹ́nu jẹ́ mẹ́ta yìí ẹ nítorí ọba fẹ̀ ó ní Yorùbá òun làwọn nítorí náà àwọn òpèrè àwọn Yorùbá mọ́ ọmọ Oòduà because èdè àìyedè lẹ fi dá ilẹ̀ Yorùbá. Irú èmi lọ́wọ́ ọba Ọ̀yọ́ Ìlá Ọ̀ràngún Erédùà Ifẹ̀ gbogbo ó yẹ kán ẹ lọ pa gbogbo wọn ni torí Sátánì ló bí wọn dímọ̀ ló bí wọn àwọn ni wọ́n yọ wọn jẹ́ ká fẹ́ràn ara wa nílẹ̀ Yorùbá. Sódómù and Gòmórà ó ní wọ́n. Nígbà tẹ́ bá sọ pé ọmọ Oòduà ní ibo ni Oòduà kọ́lé sí nígbà tó wà nílé ayé ibo ló gbé. Àbò ń sun títì ni ní family house ni. Àbí ó fẹ́ dá fáwọn ọmọ Oòduà ni àbí wọ́n fẹ́ ṣòfò ni àwọn ló jẹ́ kí ìnira tó wà ní ìsìn kó dá bá gbogbo àwa Yorùbá tédè wo ò fi yéra wa we don't know where we belong. We don't know. Òkú ni gbogbo ẹ̀yin ọmọ Oòduà ikú olórí ààfin ẹ̀yin lẹ́ ń dalẹ̀ Yorùbá rú ẹ kó sì lọ. Òwú ti wà kó Oòduà tó jábọ́ ìlú Òwú ti wà. Òwú ni wọ́n ṣe máa sọ pé òwú la kọ́kọ́ dá o bẹ́ẹ̀ tó wù ẹ́ wèrè kan wá lóhun jábọ́ òun rọ̀bọ̀ demon. I will do more research on spiritual facts
má gbé fídíò ẹ̀ jáde fún yín. Spiritual fact. Ẹ mọ́ fi ẹ̀mí òkùnkùn ìjà wèrè yín. I'm a spiritualist. I will give you a spiritual fact. Tẹ́ ẹ bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bímọ fáwọn ọmọ Oòduà òkú lẹ bí. Àwọn yín ń ṣọmọ. Ibo ni bàbá yín Oòduà ń gbé? Ibo ló ti wá? Ọmọ ìlú wo l'Oòduà? Ló ṣe di pé wọ́n fi ẹ̀tàn gbé gbogbo ògo ilẹ̀ Yorùbá lọ. Ó ní wọ́n ṣe fi ẹ̀tàn ìyànjẹ gbé ilẹ̀ Yorùbá lọ. Wọ́n ṣe àwọn òyìnbó ṣe ní pé wọ́n fẹ́ fún yín ní òrìṣà, àmì wọ́n fẹ́ gbà tó fẹ́ gbé òrìṣà yín, wọ́n ṣe fún yín lọ́mbrẹ́là àti torchlight. Àlàyé torí pé kí ni ayé yín ti polúkú musu. Kí ni ẹ jẹ́ ká worúkọ mi Yorùbá àti Oòduà, wọ́n ń ṣàrẹ òkú ni wọ́n. Òkú ni wọ́n. Haúsá wà proud ibi tí wọ́n ti wá. Fúlàní mọ ibi tí wọ́n ti wá. Ìgbò mọ ibi tí wọ́n ti wá. Ẹ̀yin ọmọ Oòduà yìí nílẹ̀ ń kórí burúkú bá ilẹ̀ Yorùbá náà lámú tàti ẹ̀ mọ́ bí ayán mẹ́rin la fẹ́ pera wa ní àti ẹ̀ mọ́ nítorí pé Oòduà ibi tí Oòduà jẹ́ oníjìbìtì olédè ẹ rí pé àwọn ọmọ Oòduà àwọn ń talẹ̀ Yorùbá wọn náà ń kó Fúlàní wá pààyàn olórí ibúrẹ̀ ẹ̀yin ọmọ Oòduà ẹ kó sì lọ Ìjẹ̀bú lóhùn kì í ṣe ọmọ Oòduà torí wọ́n pé bẹ̀lẹ̀ ti rí Oòduà wèrè tẹ́ ń gbé kiri. Ẹ wò bí Ọ̀yọ́ àti Ifẹ̀ ṣe ń jẹ bó ṣe máa ń jiyàn bàbá wọn Oòduà kíní kan Yorùbá bàbá wọn Oòduà torí pé kíni ẹni tó dálẹ̀ Yorùbá lẹ̀ jìbìtì ló fi dálẹ̀ Yorùbá lẹ̀ Oòduà kọ́ ló dá 419 ní Oòduà ló ṣe jẹ́ pé àwọn ọba yẹn ń gbalẹ̀ onílẹ̀ wọ́n ń kó Chinese wá wọ́n ń kó góòdì yín jáde wọ́n dájú wọ́n ń kówó jáde àwọn ọba òfò àwọn ọba àdánù kí ló yọ ọmọ Oòduà. Ṣé ní ìsìn tó wá ní pé kí n júwèé lé bàbá mi ṣé ní júwèé Mọ́remí ń bodè bátìrì ṣé ní júwèé Mọ́remí ń bodè ẹ dákun sẹ́yìn onílé bàbá ni dẹ̀gbà tó tún wá kú àkùmọ̀ ní dáa fún Oòduà mọ́tò ní yóò mọ̀ pé Oòduà lọ́nà ọ̀run nígbà tí Oòduà tún wá kú kò tún kú sọ́wọ́ ní ẹni ó sì gòkè lọ padà kí ló dé tí ń sọ̀kalẹ̀ tí ń disappear and appear ló ti jẹ́ pé gbogbo èèyàn ọmọ Oòduà ìkànnì yín ẹ̀ẹ̀túnlẹ̀ Yorùbá ṣe ẹ̀yin lẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́ kò sí ìrẹ́pọ̀ láàrin ọmọ Yorùbá kò sí ìrẹ́pọ̀ ìdílé ṣe wá sọ pé àwọn ọmọ Yorùbá ń bára wọn jáde lórí Facebook ṣebí ẹ ṣe wájú ní tẹ̀yìn òwú sáré ìwà yín la múnà ṣẹ́yìn ẹ̀yin ọba gan ọmọ Oòduà ṣe fẹ́ràn ara yín ni aláfẹ́ ìnara wa pa wèrè la fi ń wo wèrè olúgbólóhùn kì í ṣọmọ Oòduà torí àbíṣọ́ pé gbogbo náà jókòó pé who is this Oòduà olórí burúkú tẹ̀ ń sọ yìí nígbà tí Oòduà wá fẹ́ lọ sí ìsàlú ayé ó wá yan àròlé pé kó máa rí pé àròlé yẹn ó máa ń dífá ni láti pé àròlé ti wà ìsísì kí olórí burúkú kan tó lóun jábọ́ látọ̀run ọ̀run wo ló ti jábọ́. Ẹ rí ní gbogbo Nàìjíríà pátápátá Yorùbá ni olórí burúkú tí gbogbo ayé máa ń sá fún. Ìgbò ń sá fún Yorùbá Haúsá fún àwa Yorùbá gan sá fúnra wa. Ọkọ mi Tájù òtútù dẹ̀ mú mi bí orí Tájù òtútù yẹn ò dá orí bóbò mi bó tún ṣe ga sókè orí òbò nìyí o bí ìmọ̀ o bí olórí burúkú olùmítóògùn babaláwo oníṣègìdì ó nìyí o okó larí tó ń ga sókè òbò mi kàn ń ga sókè ó dẹ̀ máa bọ̀ Tájù lọ́mí lè dó Tájù ṣé Tájù tiẹ̀ dómi rí ṣé mo dó Tájù rè ń bàdàn Tájù ó dẹ̀ bẹ́ẹ̀ pé mo dó Tájù rí o àwọn Tájù dẹ̀ máa ń lóko you get what I mean lórí spiritual fact yẹn ká ní mo lè máa ṣe yẹ bóyá mo ti lè ṣe ẹ lọ fọ́lọ̀ bí ẹ bá lè máa ṣe chat lórí ẹ̀ ẹ máa expect pé gbogbo page mi ń fún mi ní owó kò fún mi lówó tó jẹ́ bá máa sọ ó tún ti ṣí page mi connected entities ẹ lọ wò tún mẹ́ tẹ́ bá ní monetization mi ìṣá ní passport méjì ní tẹ́ bá fẹ́ sábọ̀ abọ́dẹrìn kẹ́ ẹ̀ ṣí mi ìlé ní kò ní fún yín lówó ó máa ní connected entities ó dẹ̀ lé lórúkọ kó o fi ṣí torí pé ò ní báǹkì lórúkọ yìí ní gbogbo ẹ̀ so ìkíní kan ìgbà ọba Ọ̀yọ́ òun gan fẹ́ jo Oòduà mo dá lọ́dún fídíò kan mo ní máa tájà ajá yẹ kìíní
ibi tí wọ́n ti yan òde kan tán lọ lánàá tán yá gbádá wípé ọba ẹ̀dẹ̀ fáìnù fọ́tò yà ní ẹmọ rẹ́rìn ajá ayẹ̀kìnní Ìgbòho ní pé gẹ́gẹ́ mo ti rí lórí gálárì wípé ọba yóò tún rẹ́rìn ẹgbà wá kí ló dé ta lọ bá ṣẹ̀ ẹ̀rín ni Ọlọ́run kò dàbí ṣùgbọ́n ní tàbá wá fẹ́ sọ bá ṣe ń bá a lọ yìí